olórí gbogbo ọmọ ogun ilẹ̀ yorùbá ìyẹn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ Gani Adams ó mà ti ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu lórí ètò ààbò nàìjíríà tó mẹ́hẹ̀ tí ààrẹ Gani Adams sì ti jẹ́ kó di mọ̀ wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tí ó wà fún orílẹ̀-èdè nàìjíríà lórí ètò ààbò báyìí ní nǹkan tóun ti ń pariwo látọjọ́ tipẹ́. Ǹjẹ́ kí ni ààrẹ Gani Adams lóun ti ń pariwo láti ọdún pípẹ́ sẹ́yìn? Ìwọ ngan ni ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò nàìjíríà. Ààrẹ Gani Adams jẹ́ kó di mọ̀ pé àìní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ àti ọlọ́pàá ìjọba ìbílẹ̀ òǹgà ló ń fa wàhálà lórílẹ̀‐èdè nàìjíríà. Nínú àtẹ̀jáde tí ààrẹ Gani Adams tó fi síta nípasẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ọ̀gbẹ́ni ọláwùmí òjó èyí tó tẹ iléeṣẹ́ tẹlifíṣàn yorùbá Tòótọ́ lọ́wọ́, ìní ààrẹ Gani Adams ti ránṣẹ́ sí ààrẹ bọ́lá ahmed tinubu wípé lóòótọ́ ètò ààbò nàìjíríà ó ti mẹ́hẹ̀ báyìí, ṣùgbọ́n ó ní nǹkan tá à ń wá lọ sí Sókótó, ó lápò ṣòkòtò wa ló wà. Ó ní gbogbo ọ̀nà àbáyọ tí wọ́n ń wá sórí ètò ààbò nàìjíríà, ó ní àpò ṣòkòtò nàìjíríà ló wà. Ó ní bí ààrẹ bọ́lá ahmed tinubu bá ti lè ṣe nǹkan tóun ti ń ṣe tóun pariwo láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, ó lọ́nà àbáyọ yóò wá. Ìyẹn kí ni nǹkan náà? Ààrẹ Gani Adams ní bí wọ́n ṣe ní ọlọ́pàá ìjọba àpapọ̀ báyìí tó jẹ́ pé àwọn ló wà ní gbogbo nàìjíríà, ó ní kí wọ́n fún àwọn gómìnà náà láṣẹ àti agbára láti dá ọlọ́pàá ìpínlẹ̀ èyí tí wọn yóò máa ṣàkóso sílẹ̀. Onílẹ̀yìn eléyìí náà ká má tó dúró sórí ẹ̀ o, kí wọ́n tó dá àwọn ọlọ́pàá ìjọba ìbílẹ̀ ìyẹn local government police, ó ní ká dá àwọn yẹn náà sílẹ̀. Ó ní bí ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta ìbá ti wà, ìyẹn ti ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀, orílẹ̀ yìí yóò fòpin sí ètò ààbò tó mẹ́hẹ̀ káàkiri nàìjíríà. Ààrẹ Gani Adams ní ó jẹ́ nǹkan ìbànújẹ́ àti nǹkan tó panilẹ́kún láti rí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò yìí, pàápàá àwọn ìfẹ̀míṣòfò tó ṣẹlẹ̀ ní ìlú Yelwata ní ìpínlẹ̀ Benue lẹ́nujọ́ mẹ́ta yìí. Ààrẹ Gani Adams wá ní ètò tiẹ̀ kó òun jù ní ilẹ̀ yorùbá. Ààrẹ Gani Adams ní ètò ààbò ilẹ̀ yorùbá náà ó ní níṣe ló mẹ́hẹ̀, ó lẹ́ni kàn ló mọ̀ o. Ààrẹ Gani Adams ṣàlàyé wípé ọ̀pọ̀ àwọn ìpànìyàn àti ìjínigbé inú sì ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà, ṣùgbọ́n tó ní ọ̀nà àbáyọ kan ṣoṣo náà sì ní nàìjíríà nílò. Èèyàn pé kí Tinubu kó ètè lọ dá ọlọ́pàá ìpínlẹ̀ àti ọlọ́pàá ìjọba ìbílẹ̀ sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ ààrẹ Gani Adams jẹ́ kó di mọ̀ pé orílẹ̀-èdè yìí ó ṣeé ṣe kó wó lulẹ̀ o, nítorí pé àwọn ilẹ̀ òkèrè wọn ò ní fẹ́ wá dá ilé-iṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà mọ́, bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé àwọn èèyàn yóò máa tún bàjẹ́. Ààrẹ Gani Adams wá tún ní òun ti kọ lẹ́tà láìmọye ìgbà sáwọn gómìnà ilẹ̀ yorùbá pé ká jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun láti yanjú ètò ààbò ilẹ̀ yorùbá, pàápàá nípasẹ̀ gbé ètò ààbò tó ń dá sílẹ̀ Southwest Security Stakeholders Group, ṣùgbọ́n tó ní wọn ò dá òun lóhùn látìgbà tóun ti ń pariwo pé òun ní ọ̀nà àbáyọ yìí.